wọ́n á lọ sí ibẹ̀ wọ́n dá agbo báyìí eléyìí ò ṣe dáadáa èmi ò wọṣọ ìbò mi ò abo orí lọ́rùn mi rí mi ò wọṣọ ìbò kankan so ìgbà tí wọ́n mú mi lọ tá a fẹ́ wọlé. Are there anybody who doesn't speak Yorùbá here? Wọ́n ní wọ́n á sanwó. Wọ́n ní èèyàn wa lélẹ̀ mi ò san kankan. A bá lọ jókòó. Ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ n tá ń pè ní jà wrestling. Ẹnìkan ó bọ̀ ságbo. Àti dúdú o àti funfun o. Tó bá bọ́ ságbo. Ẹnìkan á wá challenge ẹ̀. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí jà tó bá là á. Ẹ̀mẹ́ta ló ń láti là o. Tó bá ti là èèyàn kò wọ́n pàtẹ́wọ́ ẹlòmíì ó tún bọ́ bẹ́ẹ̀. Ṣó ti yé yín? Sátidé lọ́la ìṣẹ́ wọn ó jagbà. Ǹjẹ́ rí i wọ́n kàn jagbà ń mọ̀ pọ̀ mọ́? All right. Number 2. Kò sí nǹkan tí wọ́n ṣe ìbá ṣe gọ́vùnà nǹkan kan wọ́n ó jẹ gàrí. Abẹ́ẹ̀kọ́? Now ìgbà tí mo dé Rio mo sọ fún ẹ mo ń lọ ní Copacabana Beach mo bá rí Délé Akadre the ambassador of Nigeria. Délé kí ló ń ṣe mí ó ní kí lèmi náà ń ṣe mí ó lóun ní ambassador. Okay o mo dẹ̀ ti sọ fún ẹ as a digression torí pé mi wọṣọ èbó wọ́n tiẹ̀ ní pátì kan rọ̀lẹ́ ṣé máa wá àwọn wá gbé mi lábàá lọ mo wá gbádà mi ó dress by. Ṣé rí wa ti débẹ̀ the British ambassador. Oh hello Mr. Ambassador. This is the man. Ngbà tá a tó dé kiri gbogbo wọn èmi ni hello Mr. Ó nìyí o mo ní Délé sórí pé wọ́n la kọ̀wé mi. Àwọn wọ́n ròyìn pé ngbà tó jẹ́ ambassador ó láti wọṣọ Nàìjíríà àbí kò yé ni wọ́n bá sọ fún mi pé lọ́la o wọ́n á ṣe Yemọja. Ṣé ẹ mọ̀ pé òkòkò Yemọja ǹjẹ́ tẹ́ lè gbàbẹ̀ àbí òye yín? Ṣé ẹ mọ̀ pé láyé ẹjọ́ wọ́n ṣe Yemọja ń bàdàn yín? Ní arúgbá gbogbo wọn bá gbé lọ sókun nǹkan kan. Ní tí mò ń sọ ni pé mo wá pé Brazilian friend mi everywhere ló ń bá mi lọ ló mú lọ Salvador kankan. Kí ló dé tó jẹ́ pé ń jẹ́gbà? Kí ló dé tẹ̀ ń ṣe? Ó lò tí ẹ̀ tí ì rí nǹkan kan. Ṣé o mọ̀ pé a máa padà sí Salvador? A ń láti lọ rí àwọn ìjọ olóòṣà. La bá débẹ̀ wọ́n wọṣọ funfun bá a ṣe ń ṣe ń bí. Àwọn tó bá jọkùnrin wọn di irun báyìí. Bí ẹni tẹ́ pè ní chief priest ó wà níwájú. Ẹ̀bùnmiwẹ̀ you know. Yorùbá náà fi ń ṣe service o. So máa bí wọ́n pé kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń ṣe gbogbo eléyìí ṣé ẹ̀sìn yín nìyí? Wọ́n ní Catholic làwọn. Mo ní kí ló wá dé tẹ́ wá ń ṣe gbogbo àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn pé gbogbo wa o Catholic ni wá but àgbégún àjàgbà a ṣe Yemọja. Ṣé àmọ́ pé ní Brazil wọ́n ti sọ Yemọja di national holiday. Everybody celebrates. You see what I'm trying to say here? We are killing our culture. Torí pé kí ni wọ́n á sọ pé téèyàn bá jẹ́ Christian ló bá jẹ́ Muslim. Kí ni jẹ́ léegun? Mo ní wọ́n gbé. No, you understand what I'm saying? We must not let our culture die. So like you said, Alakija, ṣebí from Salvador ni. Ferreira, Santos àjọ one class. Ṣé bó mọ̀ pé Brazilian quarters lẹ́kọ̀ọ́ gbogbo wọn Salvador wọn ti wá. Ṣó ti yẹ bá Oge Alakija ó sì wá o, he's about 80 years old. He's from Salvador.